Kaka TV on YouTube. Mr. Bayo. Àbí irú ọmọ kọ́mọ wò lélẹ́yìn tó lọ. Mr. Bayo. Kí màdá iná bẹ̀yàn kó má lọ. Bayo, Bayo, Bayo ọlọ́gbọ́n. Má lọ máa rò pé wọ́n ló gbọ́ jù. Bayo ọlọ́gbọ́n. Ọmọ yìí fọ́kàn pò. Ìkan tó ń ṣe yóò jà. Wọ́n máa fún mi lápọ̀tímẹ̀tì òde, wọ́n máa disappoint mi. Kò sí wàhálà, aláṣẹṣe mi máa ti ṣe àárẹ̀. Mo ti rántí. Ibi tí mo ti máa ń ṣe fàájì yẹn, èmi àtọmọ yẹn, ó dàbí pé òun ló máa lè wọ́ọ̀kì. Tí bá fún ní iṣẹ́ ń jìdí, ó yẹ kó lè tẹ̀lé mi. Àwọn òde mi ò gbọ́dọ̀ sùn lébi. Àwọn òbí ṣe máa sùn lébi. À ń pe nọ́mbà ẹ̀ kò lọ. Mo ti lose for today nìyẹn. Àgbọ̀n gbọ́jù, àmọ́ ọlọ́gbọ́n gan o. Bayo ọlọ́gbọ́n, ọgbọ́n pè. Ní wáyà fẹ́ òye, ǹjẹ́ ní wáyà fẹ́? Iyalegba lẹ́gbà. Mo máa rí ẹ̀kẹ́. Mo ló wá dà báyìí o. Ẹ̀yin náà ra pé káwá kí ẹ káwá bá ń jẹ fàájì. Ó ṣì rìn. Ọlọ́run ò ní jẹ́ òṣèré. Bẹ́ẹ̀ni, èmi ń ròde rèé. Àwọn ẹgbẹ́ mi ṣe kẹ mítìnì lé ni mo sì gbọ́dọ̀ wà ńbẹ̀. Ẹyẹ kì í ṣe ìṣòro ìtìwà lẹ́jẹ̀ kájọ máa lọ. Akẹ́jẹ́ kájọ máa lọ. Kájọ máa lọ sí mítìnì mi. Báwa. A lè jọ lọ. Ìmúra ti èyí ti kọjá mítìnì lílọ. Tó bá di next week máa pè é àjọ máa múra àjọ máa lọ. Ìyálegba òkè tilẹ̀ ìlẹ̀kẹ̀ ọrùn. Ẹ̀wọ̀n wílẹ̀ sẹ́yìn pé n kò lè tẹ̀lé yín lóde. Wo mi ò lè tẹ̀lé mi Ìyálegba. Wo èmi ń lọ sóde jọ torí Ọlọ́run. Tèmi dire. Èmi ti ń lọ sí mítìn tí mo sọ fún ẹ. Tí bá pẹ́ tó dé jọ torí Ọlọ́run tí ṣọ́ọ̀bù má jẹ́ bọ́ọ̀ kankan dẹ dúró o. Ṣó ti gbọ́? Ó dàbọ̀. Yéé! Posta International! Sharp knock. Sharp knock. Báwo ni? Ó tójọ́ mẹ́ta. What's up? Ìyàwó mi, ẹ̀wà mú kò méjì. Ìyàwó ẹ̀dá. Àná mi lọ́jọ́ náà. Tálà ná ẹ. Ó jẹ́ ṣọ́la ẹ. Àgò mi ló sì máa dán ọmọ ìdíyẹ láà. Irọ́ ló pa pósítà. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mò ń lọ sí meeting wá sí club meeting ni. Mò ń lọ bẹ̀rẹ̀ sí mi nílé dùn. Sanwó ògò méjì yẹn sílẹ̀. Sanwó ògò méjì. Má bá. Ọlọ́ni tí ò ní dààmú ti ká ti pẹ́ Ọlọ́run ti ṣe gò. Ẹ pẹ̀lẹ́ o. O ti rí mi ìdíje. Ẹ̀fẹ̀ yóò. Tí mo ṣe torí ọkọ̀ Ọlọ́run fi ṣẹ̀dá ẹ̀. Ọlọ́run ṣẹ̀dá àwọn ọmọ mi. Àbí ó ṣe ẹ̀fẹ̀ yóò kó bẹ̀rẹ̀. Ẹja ti rẹ́dì. Ẹ̀fọ́ mi ní ẹni ní ìsìnkú tó máa ń bá yàrá mi pa ẹja. Tí wọ́n náà pé èèyàn kan tí wọ́n náà pa àkókò rẹ̀. Ó pa àkókò rẹ̀. Ẹni tí ló lè ṣe. Àpọ̀sùn lọ rí dátọ̀ òye. Àpọ̀sùn lọ rí dátọ̀. Àpọ̀yìn bá mọ̀ pé tara òun là ń lò ní. Àpọ̀yìn bá wáyà fẹ́. Ẹ pẹ̀lẹ́ o. Èyí oṣù bá ní. Èèyàn barista ni. Sí barista náà ń kọ́lọ́ àwọn ọjọ́. Ẹjọ́ tí tọ́lọ ẹ fèsì tébù yín o. Ṣé kọ́ fún yín lọ tí? Kí n bá yín ṣe àbí báwo ni? Ẹ máa lo ṣọ́ àbí gíláàsì? Irọ́ gíláàsì ló ti bọ̀. Èyí bá mi ò lo ṣọ́. Gíláàsì. Ṣé kọ́ fún yín? Ẹ bá mi fún ọ lọ́tí. Irú èwo? Irú ètò ẹ̀fọ́. Excuse me sir. Ṣé ọmọ nílẹ̀ ní ni? Àbí ṣẹ́ wò lẹ́ ń ṣe tẹ́bí shopping? Ṣé kílẹ̀ wá ń ṣe? Èmi náà rí bẹ́ẹ̀. Ṣé ẹ wo social media lẹ́jọ́ mẹ́ta yìí? Ẹ rí pé wọ́n náà pàṣẹ lọ́yọ̀ọ́ pé gbogbo nǹkan tó ń jẹ́ olórí ẹgbẹ́ aláta olórí ẹgbẹ́ oríṣi pé wọ́n káńsù gbogbo ẹ̀. Ó ń bọ̀ ládùúgbò iná láìpẹ́. Tó bá sí pójú yín blended. Ẹ̀yin gbè mẹ́tàlá níwájú mi, ẹ̀yin onígbò ọkọ̀ṣò. Ẹ wá sọ fún mi pé kọ́ fẹ́ mi lọ́tí. Ṣé ẹ̀yin lẹ́ẹ̀kẹ́ ní kọ́ fẹ́ mi lọ́tí wẹ̀ ìyá bẹ́ẹ̀ mi ní kọ́ fún yín lọ́tí?
So tó yẹ kẹ́kẹ́ fètò sí nǹkan tẹ̀ mú. Come. Ọba fẹ̀sì ló pàṣẹ ẹjọ́ bẹ́ẹ̀ ní social media. Ẹjọ́ tí ó tọ́lọ̀ ẹjọ́ tí ó tọ́lọ̀ ẹ má ọba ẹ fẹ́ nǹkan tẹ̀ mú. Bàtẹ́ máa dé bẹ́ẹ̀ pé ìgò mẹ́tàlá lè mí fáńfáń tí mo mú bí. Kí ló fẹ́ wá ṣe? Mr. Mayi báwo ló jẹ́ mi? Kọ́sítọ́mà bẹ́ẹ̀ ṣe jẹ́ kọ́sítọ́mà lọ́nà ṣe jẹ́ kọ́sítọ́mà wa. Kọ́sítọ́mà tó jẹ́ mi. Láàárín mi pẹ̀lú ẹ̀, iye owó tẹ̀mí fáńfáń tí mò ń bàjẹ́ síbí àti owó tó ń bàjẹ́ síbí, èwo ló ní level jù? Ẹ̀jẹ̀ méjì lẹ́jọ́ náwó o. Olè burúkú ṣé kò mọ táìmù tẹ̀ ń pẹja ni tó ń bèrè ẹja ní after 8 láàárọ̀. Ṣé kò mọ pọ́wọ́ ọ̀sán mọ́rọ̀ nílẹ̀ pẹja ń bí? Ó yá sọmú kókó mi. Yes ma. Ẹ bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ Mr. Báyọ̀ ọlọ́gbọ́n. Ẹni tí mo mọ̀ sẹ́ńsọ̀ ti kó bẹ̀. Pé wọ́n ló gbọ́n jù. Ibro ni. Báyọ̀ ọlọ́gbọ́n. Àgbọ̀n gbọ́n jù, àmàmọ́ ọlọ́gbọ́n gan o. Báyọ̀ ọlọ́gbọ́n. Ọgbọ́n pin, ìmọ̀ pin síbi kan. Báyọ̀ ọlọ́gbọ́n. Naija mímọ́ incident ló ń kọrin. Ògbóni fílà. Ibi tẹ́mi fáńfáń tí mo ti kú ẹ̀ mo ti làwọn èèyàn mẹ́kọ̀ọ́ mọ́lẹ̀. Àkókò èèyàn máa rò. Bóyá ń dúró, a máa fi wọ́n rúbọ kó sì gbogbo. Mr. Bayo. Ta ló jẹ́ máa kú wá paná máa dúró níwájú ọmọ akú yányán. Bayo. O bébì. Bayo. Wálé bí. Bayo ọlọ́gbọ́n. Má lọ máa rò pé wọ́n ló gbọ́n jù. Bayo ọlọ́gbọ́n. Àgbọ̀n gbọ́n jù, àmàmọ́ ọlọ́gbọ́n gan o. Bayo ọlọ́gbọ́n. Ọgbọ́n pin. Ṣé wo mi? O lè má mọ orí èèyàn tí mo fáwọn tí mo jẹ́wọ̀ yìí o. Tó ń gbọ́. Bayo ọlọ́gbọ́n. Aṣọ lákọ́ lè yàn láṣọ orí owó títí ògbólì ẹ tó mu yẹn. Á dì mọ́ tèmi tó kò ní padà wá bíbá ẹ mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣé wàá rí? Mo fẹ́ kó ti ṣọ́ọ̀bù. Kó wọ̀ fanfan yẹn kó ṣe estimate tó máa pa láàrin 3 hours. Mo fẹ́ gbẹ la mo fẹ́ kí mi àti ẹ kájọ débì kan. Kó fi ti ṣọ́ọ̀bù kí màmá tó dé. Láàrin mi àti ẹ tó bá gbà láti tẹ̀lé mi lọ bí tí mo sọ fún ẹ máa fẹ́ 100,000. Èmi 100,000. Èmi. Ẹ fún mi 1 million gan mi ò tí accept. Kí ló wà ń bẹ̀? Ṣé èsì wà ń bẹ̀ ni? Ẹ rí nǹkan tẹ̀ ń nà ni. Ẹ lè sanwó mi o. Ẹ lè san o. Àwọn búkìlà wà nígbà ayé wọn. Táwọn bá pàdé wọn ní àwọn tí èèlà àwọn fún wọn tó fi ń wò pé káwọn máa tẹ́lé ọmọ ilẹ̀ mọ́lẹ̀ ó yá bàbá ẹ já eyín lọ. Ó dà máa jẹ́ ṣé 150. Ó tún gba 150. Kí ló tí wọ́n tó kàn ń increase the price ẹ̀ tó kàn ń fọ́ọ̀mù fún mi? Àyọ̀ká ṣó máa Àyọ̀ká Ologede. Ọlọ́run mi ò ná 35,000 fún yín. Òun nìyẹn promo ló ń ṣe. Ó yá kí wàá ní kí n ṣe báyìí. Ní pé mo ti fẹ́ fún ẹ pàtì ẹ̀rí ìlú ẹ̀ pé mo fẹ́ ṣe promo fún mi 200. 200,000. Máa fún ẹ 210. Irọ́ ni. Alọ́pàá lọ ti ṣọ́ọ̀ 2 hours pé máa fún ẹ 210. 210. 210. Ọlọ́run ó yá. Like serious. Má lọ máa rò pé wọ́n ló gbọ́n jù. Bayo ọlọ́gbọ́n. Ó gbìyànjú púpọ̀ jù. Irọ́ ni. Ọlọ́run mo rò pé mi ni máa pẹ́ láyò á para wa láyò ó lé lé á para wa láyò ó lé lé. Ìwà àkọ́kọ́. Ṣé o mọ̀ pé ọtí ti máa ń mu ní ṣọ̀bù yíwọ̀ yìí? Ṣé o mọ̀ pé mi ń ṣọlọ́ ti ṣá? Irọ́ ni. Ó mọ̀ pé tó lè ti mo ṣe wá mọ̀ tí bẹ̀yẹn. Ọlọ́run. Mo kọ̀ rò pé ọ̀nà wo lèmi fáńfáń mi lè gbà tí ilé yẹ kí mi fáńfáń mi wá dírìbù kí n gbá wáyé kí n gbá wáyé pé ẹ má tẹ̀ wọ́n sí ìpìlẹ̀ tí mo mú gòkò tí mo mú gò méjì tí mo mú gò méjìlá tí mo mú gò mẹ́tàlá bí ọjọ́kọjọ́kọ̀ ọ̀rọ̀ náà wojú mi ká wá dúpẹ́ fọwọ́ Ọlọ́run wípé ó jẹ́ kí mi fáńfáń mi kí n àchíìfù ìmọ̀ mi lórí ẹ̀. Ìyẹn náà dá ṣáàlẹ̀ sí àchíìfù mi báyìí. Mo wá dúpẹ́ fọlọ́run pé mo àchíìfù ìmọ̀ mi. Ṣé wàá rí lóòótọ́ 200 ni oníkè fún ẹ tẹ́lẹ̀ tí mo ní máa fún ẹ ní 210 tó lóko PS máa fún ẹ ní 220. Irọ́ ni. Kàkà nọ́mbà ẹ fún mi. 081 34 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 34aa
Yeah. Kí ló ṣe fóònù? Ó yá, ò ń gbọ́. Yeah, 90. 90. 56. 34, 15. 99. 99. Ṣàmùjẹ. Ó ti lọ. Ṣé ó pẹ́ ló gbé wá yẹn? Amen. Sórí 20,000 tó kù yẹn kò fi ṣòwò àwọn POS. Má nà ọ́. Kí ló ṣe tí mo dẹ̀ ṣe? Kí ló dé tí mo dẹ̀ rí báyìí? Àbí ṣé ká tó ṣòwò kan sí ni? Owó kọ̀ọ̀kọ̀. Mo tí mo fi fẹ́ gbé kalẹ̀ ni. Mo fẹ́ gbé kíni kalẹ̀? Ṣé olóyún ni? Torí tó bá kó olóyún, bí mi bá sábà lóyún kò ní kọ́kọ́ lè má ìflẹ́tì lára mi o. Èmi ti gun mi kọjá ewé o. Kí wàá lè ṣe? Mo ní HIV. Mo ní HIV. Are you kidding me? Mi kéde ẹ̀. Mo ní HIV tó tọ́ mi lè parọ́. O ní HIV? Mo ní HIV. Kí ló dé ìwà sọ fún mi tẹ́lẹ̀ pé o ní HIV? Ìwọ ní ò béèrè lọ́wọ́ mi. Mo fi 220 HIV. Ó ti béèrè àníyàn o. Ó béèrè o. Mi ò béèrè. Ó béèrè àwọn ọkùnrin bíi tiẹ̀ náà lọ kó fún mi. Mo ṣe òwe kí mi náà ṣe promo fún ọ. Ó béèrè. Mo fi 220 HIV o. Ayé mi o. Yazgaka TV on YouTube. Mr. Bayo, Mr. Bayo, 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 Bayo ọlọ́gbọ́n, má lọ máa rò pé wọ́n ló gbọ́n jù. Bayo ọlọ́gbọ́n, àgbọ́n gbọ́n jù.